Arákùnrin ajìjàgbara fún ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà lórí ẹ̀rọ ayélujára Martins Vincent, ẹni tí a túmọ̀ sí Very Dark Man náà ni ó ti ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ọmọ rẹ̀ Ṣèyí Tinubu látàrí ipò tí àwọn akẹ́kọ̀ọ́ ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ti bára wọn lórílẹ̀‐èdè Morocco. Ó ní àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yìí náà ni wọ́n gba ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ lọ sí orílẹ̀‐èdè Morocco pẹ̀lú bí ìjọba ṣe ṣèlérí pé òun yóò máa bọ́ wọn tí òun yóò sì máa fún wọn ní $500 lóṣooṣù látàrí pé ìjọba ní kí wọ́n má ṣiṣẹ́. Bákan náà nínú fọ́nrán kan eléyìí tó ti di tọ́rọ́ fọ́nkárí lórí ẹ̀rọ ayélujára eléyìí tí ajìjàgbara náà tó fi léde, ó sọ di mímọ̀ pé ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ náà ti papòdà nígbà tí ọ̀kan sì ti kán lẹ́sẹ̀ lẹ́yìn tí ọkọ̀ ṣèkọlù sí i. Bákan náà ló ṣàfihàn ilé tí wọ́n ń gbé eléyìí tí kò dára tó. Ní báyìí Very Dark Man ti ké sí ìjọba àpapọ̀ láti dá sí ọ̀rọ̀ náà ní kíákíá.